kúnrẹ́rẹ́ àlàyé wọ́n sọ yí pé téèyàn bá kúrò nínú ẹ̀sìn Islam tó lóun ò ṣe ẹ̀sìn Islam mọ́, wọ́n ní ṣe ni wọ́n máa bẹ́ orí wọn, wọ́n ní ṣe ni wọ́n máa pa wọ́n. ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí? Aya Al-Qur'ani wo ló sọ bẹ́ẹ̀? Àbí àdísì wo ló sọ bẹ́ẹ̀? Àwọn wo ni wọ́n ti gba ọ̀nà yẹn lọ sọ́run tán ti pa ní tìtorí pé wọ́n kúrò nínú ẹ̀sìn Islam? Eléyìí ni tá a máa gbé yẹ̀wò lénìí. Ọ̀gbẹ́ni kan ó rìlíìsì fídíò kan, Rob Christian náà ni. Ó sọ nínú fídíò náà wípé nígbà tí Ànábì jáde láyé tán tó di pé Abubakar ló wà lórí khalifa, àwọn mùsùlùmí kan wọ́n ṣe bí ẹni kúrò nínú ẹ̀sìn Islam. Lẹ́yìn náà Abubakar ní kí wọ́n ṣígun lọ bá wọn. Khalid bin Walid tó jẹ́ olórí ogun náà, ó pa wọ́n nípakúpa. Wọ́n ní kódà ó pa arákùnrin kan tí wọ́n ń pè ní Malik bin Nuwairo. Malik bin Nuwairo ó pa á tán, ó sì tún fipá báyàwó rẹ̀ lò pọ̀. According to Rob Christian, Khalid bin Walid killed Malik bin Nuwairo and also raped his wife. Irú àwọn nǹkan yìí, ẹni tí ò bá láǹfààní àti lọ gbá research, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn tó jẹ́ pé àwọn ò sí ní fìdí research, wọn ti ráyè. Ẹlòmíì ò ráyè àti kà nǹkankan ju tó bá consume lórí social media lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí, nítorí pé wọn lè lọ ṣèwádìí kankan mọ́, wọn á ní ẹ̀sìn yẹn burú púpọ̀. Torí pé lóun ò ṣe Islam mọ́, wọ́n pa á, wọ́n tó fipá bá ìyàwó rẹ̀ lò pọ̀. Bó sì ṣe ń sọ̀rọ̀ ni ó máa kó ti tírà, pé kán wo tírà báyìí, kán wo tírà báyìí. So ìyẹn ó máa jẹ́ kí àwọn èèyàn believe pé àṣẹ bínú tírà àwọn náà ni ó ti ń sọ̀rọ̀ náà. Ẹ wá jẹ́ á gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́. Kí ni Al-Qur'ani wí nípa àwọn tí wọ́n bá kúrò nínú Islam? A máa lọ wo àwọn àyà tó sọ̀rọ̀ àwọn tó kúrò nínú Islam lọ́kọ̀ọ̀kan. Àyà tá ti kọ́kọ́ gbé òun ní Quran chapter 2 verse 217, Surat al-Baqarah 217. Ibẹ̀ ni Ọlọ́run bá lékè ọlá ti ń sọ pé wa man yartadid minkum an dinihi fayamut wa huwa kafirun faulaika habitat a'maluhum fi dunya wal akhirah wa ulaika ashabun nar hum fiha khalidun. Àyà yìí ní ẹnikẹ́ni nínú yín tó bá gbé ìsìláàmù jù sílẹ̀ pé òun ò ṣe ẹ̀sìn ìsìláàmù mọ́, tó wá kú, tó ń tọ̀hún wá kú ní ikú káfìrí, Ọlọ́run bá ní gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀, ìsìláàmù tán ti ṣe síwájú yẹn àtàwọn iṣẹ́ rere tán ti ṣe síwájú yẹn ó ti bàjẹ́, ó ti jẹrà, kí nǹkan máa kó bàjẹ́, kó má wúlò mọ́, ní kò wúlò mọ́ o. Èyí láyé àti lálìkìyámọ̀ iṣẹ́ wọn ó ti ṣe kíni o, ó ti di ìbàjẹ́. Ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ inú náà ni wọ́n ń lọ, wọ́n á sì máa bẹ nínú náà náà gbére. Àkọ́kọ́ rèé nínú àyà tó sọ̀rọ̀ àwọn tó kù nínú Islam. Tá a bá wo àyà yìí nísìnyí, á rí pé kò sọ̀rọ̀ pé ẹ pa wọ́n, kò sì sọ̀rọ̀ pé ẹ ṣígun lọ bá wọn. In tó wí ojú pé àwọn tán bá ṣe bẹ́ẹ̀, ìsìláàmù tán ti ṣe síwájú kan tó di kèfèrí nì kò wúlò mọ́ o, wọ́n sì ti di ọmọ náà. Ẹ tún já lọ lè wo àyà míì tóun náà tún sọ̀rọ̀ àwọn tí wọ́n bá fi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀. Quran chapter 5
ẹ já lọ wo Quran chapter 5 verse 54 Suratul Maida 54 Ọlọ́run ní ya ayyuhal ladina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqaumin yuhibbuhum wa yuhibbunahu adillatan 'alal mu'minin adillatin 'alal mu'minina a'izzatin 'alal kafirin yujahiduna fi sabilillahi wala yakhafuna lawmata la'imin dhalika fadlullahi yu'tihi man yasha'u wallahu wasi'un alim. Àyà eléyìí ní ẹ̀yin tẹ́ gbàgbọ́ lótìtọ́ àti lódodo. Ẹnikẹ́ni nínú yín tó bá gbé ẹ̀sìn rẹ̀ jù sílẹ̀ tó padà tó jáde kúrò nínú ẹ̀sìn Islam kò rí jù bá ń lọ. Àwọn ọwá ní tẹ́yìn kan bá kúrò nínú Islam tẹ́lẹ̀ṣẹ̀ Islam mọ́, Ọlọ́run ọba yóò kó àwọn ẹlòmíì wọlé wá sínú Islam tọ́lọ́run máa fẹ́ràn wọn gan táwọn náà sì máa fẹ́ràn Ọlọ́run ọba. Tán bá rí àwọn múmìnì ẹgbẹ́ wọn, wọ́n á rẹra wọn lẹ̀. Tán bá pàdé àwọn káfìrí, wọ́n á lọ́wọ́ agbára. Wọ́n á máa jagun sójú ọ̀nà Ọlọ́run. Wọ́n ò ní bẹ̀rù pé ẹnìkan fẹ́ sọ àwọn lẹ́nu. Wọ́n ò ní bẹ̀rù pé ẹnìkan fẹ́ bú àwọn. Wọ́n ò ní bẹ̀rù èébú búni. Àjùlọ Ọlọ́run nìyẹn o. Ẹni Ọlọ́run bá fẹ́ ní máa bùn lájùlọ náà. Ọlọ́run bá fẹ́ lọ́lá, ó sì fẹ́ ní mímọ̀. Tá bá wáyà eléyìí náà, ó sọ̀rọ̀ àwọn tí ó máa kúrò nínú ẹ̀sìn Islam. Kò sì sọ pé ká ṣígun lọ bá wọn. Kò sọ pé ká pa wọn. Kò sọ nǹkan tó jọmọ́ ká tẹ̀jẹ̀ wọn sílẹ̀, ká bẹ́ wọn lórí. Ó ti di méjì. Àwọn yóò wá sọ wípé ní ṣe bó wà nínú àdísì. Ẹ wá já lọ sí inú àdísì. Àdísì wo ló sọ̀rọ̀ nípa ẹni ó bá fi ẹ̀sìn sílẹ̀ àti pé kí wọ́n ó pa wọ́n? Ẹ já lọ sínú Sahih Bukhari àti Sahih Muslim. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé la yahillu damu mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anni rasulullah illa bi'ida thalath an-nafsu bin-nafsi wa sayyibu az-zani wa tariku lidini al-mufariqu lil-jama'a. Òjíṣẹ́ Ọlọ́run bá ní ẹni ó bá ti wọnú Islam kò tọ́ kẹ́nikẹ́ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Èèyàn tó sọ pé mùsùlùmí lòun, tó jẹ́rìí pé Ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa sìn, a gbọ́dọ̀ sìn ẹni nǹkan míì, tó jẹ́rìí pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run bá ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tún ta ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ àyàfi tí ẹni mùsùlùmí yìí tó bá dáràn ìkan ẹyọkan nínú mẹ́ta. Alákọ̀ọ́kọ́, tó bá pààyàn tá a sì rẹ́fídẹ́ǹsì pé òun ló pààyàn yìí, tó mọ̀ọ́mọ̀ pààyàn tí ìṣepò ṣèṣì, òun pa òun náà ni. Ẹlẹ́ẹ̀kejì, adélébọ̀ tó ṣàgbèrè, yàní ọkùnrin tó níyàwó sílé tó lọ lè ṣàgbèrè, tàbóbìnrin tó ní ọkọ sílé tó lọ lè ṣe panṣágà, wọ́n ní kí wọ́n pa á torí pé ń bá àwùjọ jẹ́.
in tí ò lè gbà kí wọ́n ó ṣe fún ara tiẹ̀ ń ṣe fẹ́lòmíì. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó gbé ẹ̀sìn rẹ̀ jù sílẹ̀ tó lóun ò ṣe ẹ̀sìn rẹ̀ mọ́ tí ń ṣe ẹ̀sìn Islam tó wá fi àwùjọ mùsùlùmí kalẹ̀ tí ò dọ́dọ̀ wọn mọ́, ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa. Á bá àdìsí nínú Bukhari 6878, Muslim 1676. Àdìsí míì tí wọ́n tún máa ń mú wá, wọ́n ní Ànábì sallallahu sọ pé man baddala dinahu faqtuluhu, eré wà nínú Bukhari. Ẹnikẹ́ni tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀, tó fi ẹ̀sìn Ìsìláàmù rẹ̀ kalẹ̀, tó lọ wọnú ẹ̀sìn míì, ẹ pa á. Ẹ wá já diagnose àdìsí. Kí ni applicability ẹ̀? Kí ni practicability ẹ̀? Báwo ni wọ́n ṣe lò ó? Kí ló ṣẹlẹ̀ nígbà náà? Báwo ni wọ́n ṣe apply àdìsí láyé Ànábì sallallahu alaihi wasallam? Yín kọ́kọ́ lọ síbi aya al-Qur'ani kan, kí n tó lọ síbi aya al-Qur'ani, ẹ jẹ́ n lọ síbi àdìsí kan. Abu Dawud ó gbà wá nínú tírà àdìsí rẹ̀. Ibn Jarir òun náà gbà wá. Ibn Munzir òun náà gbà wá. Àwọn wọ̀nyí á bá nínú tírà àdìsí wọn. Ta ni wọ́n ló wí àdìsí náà? Sùdíyù sọ yí pé ọkùnrin kan nínú àwọn ará Medina, wọ́n ń pe orúkọ ọkùnrin náà ní Abu Usoyn. Bàbá tí wọ́n pè ní Abu Usoyn yìí, ó ní ọmọkùnrin méjì. Àwọn ọmọkùnrin méjì náà ń gbò wá dijọ́ kan, àwọn kan wá láti Syria, Palestine, Sham, ilẹ̀ Levant, wọ́n wá ṣòwò ní Medina. Ya'miluna sayta, owó epo, wọ́n wá tepo, epo pupa àtòróró ni wọ́n kó wọ̀lú. Wọ́n tajà. Nígbà tí wọ́n wá di pé wọ́n fẹ́ máa padà lọ, tẹ̀ǹpẹ́ ayé ìjọ náà àwọn èèyàn máa ń wá láti ìletò sí ìletò tí wọ́n rìnrìn àjò nítorí wọ́n fẹ́ lọ ṣòwò. Wọ́n wá tajà wọn tán, wọ́n fẹ́ máa lọ. Báyìí ni wọ́n fi campaign ẹ̀sìn tí wọ́n gbé wá, tí ń ṣe ẹ̀sìn Christianity. Ibi tí wọ́n ti ń tajà yẹn, wọ́n ń preach Christianity náà fáwọn èèyàn. Ló bá di pé àwọn ọmọ bàbá tí wọ́n ń pè ní Abu Usoyn yìí ní Medina yìí, tóun jẹ́ mùsùlùmí yìí, àwọn ọmọ rẹ̀ méjì táwọn náà ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀, àwọn ọmọ rẹ̀ méjèèjì náà bá convert, náà bá wọnú ẹ̀sìn Christianity. Tàná sọ̀rọ̀. Wọ́n wá wò pé ní Medina táwọn wà yìí, àwọn ò lè máa ṣe ẹ̀sìn yìí gbádùn. Náà bá dẹrù, náà bá gbá tẹ̀lé àwọn wọ̀nyí tí wọ́n wá láti Sham láti máa tẹ̀lé wọn lọ. Ní bàbá wọn bá sáré, ló bá ké gbàjarè wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì gbà mí, òjíṣẹ́ Ọlọ́run gbà mí, ayé òun mà ti fẹ́ bàjẹ́. Àwọn ọmọ òun méjì ọkùnrin, wọ́n mà ti di Kristẹni, bóyá jẹ́rìí ní níjọ́ náà. Wọ́n mà ti ń tẹ̀lé àwọn tí wọ́n wá láti Syria, Palestine, wọ́n mà ti ń tẹ̀lé wọn lọ. Wọ́n ti ń tẹ̀lé wọn lọ. Ànábì dákun gbà mí, bá ń dá wọn padà, má jẹ́ wọn lọ. Aya al-Qur'ani wá sọ̀kalẹ̀ níjọ́ náà. Aya wo ló sọ̀kalẹ̀ níjọ́ náà? Aya náà sọ̀kalẹ̀ Quran chapter 2 verse 256. Suratul Baqarah 256. La ikraha fid-dini qad tabayyana rushdu minal ghayy. Aya ni lọ bẹ́ẹ̀. Kí ni túmọ̀? Ọlọ́run bá ní kò sí ìfitipátipá múni nínú ẹ̀sìn o. Kò sí à ń fi tipátipá múni nínú ẹ̀sìn Islam. Gbogbo tó bá jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn, à ń fi tipátipá mú yàn ṣẹ̀sìn, kò sí o, kò sí tó jọ bẹ́ẹ̀ o. Ẹ má fi tipátipá mú ẹnikẹ́ni. Ẹni tí ó bá máa ṣe ìsìláàmù kó ṣe é. Ẹni tí ò bá ní ṣe ìsìláàmù kó má ṣe. Qad tabayyana rushdu minal ghayy. Òdodo ó ti fojú hàn. Ọ̀nà mọ̀ ó ti hàn. Gbogbo ayé ti ródodo, gbogbo ayé ti rójú ọ̀nà. Ní tó bá wọn kálukú ni kó máa tẹ̀lé.
wa man yakfur bit-taguti béèyàn bá sọ pé òun ò tẹ̀lé gbogbo nǹkan táwọn èèyàn sìn tó yàtọ̀ sọ́lọ́hun wa yu'minu billahi tó lọ́lọ́hun lòun fẹ́ tẹ̀lé faqad istamsaka bil-urwatil wuthqa la infisama laha. So aya yìí clarify wípé níjọ́ náà àwọn kan convert kúrò nínú Islam, ànábì ò sì ní kí wọ́n lọ pa wọ́n. Aya al-Qur'ani yìí ó já mọ̀ pé ẹ lè fi tipátipá mú èèyàn kó dúró nínú Islam, ẹni tó bá fẹ́ dúró kó dúró, ẹni tó wá lóhun ò dúró ẹ lè pa á. Níbo náà ti wá rí àdísì tí wọ́n gbé kalẹ̀ yìí pé ẹni tó bá kúrò nínú Islam kí wọ́n pa á, nígbà tí aya al-Qur'ani clearly tó sọ wípé there is no compulsion in religion. So níjọ́ náà nígbà tí aya yìí sọ̀kalẹ̀, aya yìí l'Ànábì kà fún bàbá yẹn ni bàbá náà bá ṣàgbéjẹ́ mọ́wọ́. There is another version for this hadith. Ó tún wá nínú riwaya mi. Abdul bin Humayd ó gba hadith náà wá látọ̀dọ̀ Abdullah bin Ubayda. Wọ́n ní bàbá kan nínú àwọn ará Medina, min Bani Salim bin Auf, agboolé wọn ni wọ́n tún dákọ̀. Wọ́n ní bàbá yìí ó ní ọmọkùnrin méjì. Àwọn ọmọkùnrin méjèèjì yìí tàná sọ̀rọ̀ qabla an yub'atha an-nabi sallallahu alayhi wa sallam. Àwọn ọmọkùnrin méjèèjì ti di Christian níjọ́ tá nàbí gan tiẹ̀ tí lálàpọ̀ òun ó dà nàbí Muhammad. So n túmọ̀ sí pé nígbà tá nàbí ṣì wà Mọ́kà làwọn ọmọ bàbá yìí ti di Christian. Wọ́n sì dúró sí ìlú Medina, wọ́n ti tẹ̀lé àwọn arìnrìn àjò, wọ́n ti tẹ̀lé wọn lọ. Faqadima al-Madina fi nafari min ahli dinihim ya'miluna at-ta'ama. Ìgbà tá nàbí wá wọ Medina, tá nàbí ti wá di òjíṣẹ́ Ọlọ́run Ọba tó ń jíṣẹ́ tó ń pèpè sẹ́sìn Islam nílùú Medina after many years tó ń wá dé tó ti establish Islam, tí Islam ti spread, ó wá di pé àwọn aráàlú táwọn ọmọ yẹn tẹ̀lé lọ ń jọ́ sí wọ́n wá àwọn ọmọ yẹn náà tẹ̀lé wọn ṣe pé àgbàlagbà ni wọ́n géńdé làwọn tá à ń wí yìí wọ́n sọ pé níjọ́ tá ànábì ò tí di ànábì náà ti di Christian, ànábì ti wá dà ànábì ó tuntun wá dé Medina, ẹ wo iye ọdún yẹn wọ́n wá sí ìlú wọn padà. Bí káwọn kan sìn kí wọ́n darapọ̀ mẹ́sìn kan wá kó Nàìjíríà kan ti lọ torí country ọ̀tọ̀ọ̀tọ̀ là ń wí, kan ti lọ láìmọye ọdún, kan wá fẹ́ wá ṣòwò ní Nàìjíríà, kan wá tẹ̀lé àwọn ẹlẹ́sìn wọn wá padà. Ó wá jẹ́ ìlú orírun wọn ni wọ́n dé sí. Islam ti wá dé ìlú yẹn sí ànábì Muhammad ti wà ń bẹ̀, ó ti di aláṣẹ ìlú. Bàbá wọn wá rí àwọn méjèèjì láàrin àwọn ẹlẹ́sìn wọn, ló bá dì wọ́n mú, ló bá bù wọ́n so, ẹ lè lọ lẹ́nu, ẹ yà pa wọn ni, ẹ lè lọ. Òun ò ní gbogbo àwọn èèyàn sọ pé fa wọn mọ yìí lẹ̀, òun ò ní fi wọ́n lẹ̀, òun ò lè fi wọ́n lẹ̀. Wọ́n di mùsùlùmí ni, wọ́n di mùsùlùmí ni, òun ò lè fi wọ́n lẹ̀. Àwọn èèyàn bá ń fi wọ́n lẹ̀ bàbá yìí rọ̀, òun kú bẹ́ẹ̀ ni. Àfi tán bá di mùsùlùmí náà bá kó ọ̀rọ̀ yìí ó dọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní kí ló dé? Bàbá yìí wá ní jíṣẹ́ Ọlọ́run, ṣé nǹkan rí ni kóhun ó máa wọnú àlìjẹ́nnà lọ, káwọn ọmọ tó jáde lára òun kan máa wọnú náà lọ? Òun ò ní gbà o. Aya al-Qur'ani wá sọ̀kalẹ̀. La ikraha fi ddin, there is no compulsion in religion. Ẹ lè fi tipátipá mú yàn ṣe sìn. Torí pé ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn ni, ẹ̀sìn ní ṣe pẹ̀lú creed, doctrine, ìgbàgbọ́ ọnú ọkàn. Tán bá fi tipátipá mú yàn ṣe sìn, á ṣe lára ni, kò ní ṣe dọ́kàn. Á ṣe lára ni physically, kò ní ṣe. Ẹ̀sìn dẹ̀rí spirituality lẹ̀sìn, ní tó ní ṣe pẹ̀lú soul, mind, ó kúrò ní ara nìkan. Aya ìwà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ nígbà tí bàbá yìí gbọ́ ọ̀rọ̀ yìí àtàlàyé tànàbí ṣe tó ló bá yànda àwọn ọmọ yìí òun gbà fọ́lọ́run kí wọ́n máa lọ. Another version of the story náà tún wà. Ṣùgbọ́n méjì yìí ló tẹ̀wọ̀n jù nínú ọ̀nà náà but gbogbo ẹ̀ náà ń centralize lórí pé bàbá yìí àwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n di
ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ànábì ò sì ní kí wọ́n lọ lè pa wọn o. Níjọ́ tá à ń wí ẹ wá wo táwọn àfáà kan wá wí wọ́n ní àyà yẹn o wọ́n ní wọ́n ti kó dànù wọ́n ní mọ̀nsóòfù ni wọ́n nítorí pé níjọ́ náà ẹ̀sìn Islam ò tí ì di ẹ̀sìn alágbára èyí ló mú kọ́lọ́hun bá sọ bẹ́ẹ̀ níjọ́ tí Islam padà irọ́ ni. Evidence wà nínú àyà yìí tá a fi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́run bá wí kọ́dí tábà yánà àrùṣdù minal gayyi ọlọ́run bá ní òdodo ọ̀nà mọ̀ tí ń ṣe Islam ó ti clear kó lára gbogbo tó jẹ́ irọ́. Islam ti hàn Islam ti already establish ó ti di tí gbogbo aráyé rí pé òdodo rèé so kò ní ìdí mọ́ ẹ má fi tipátipá mú yàn mọ́ so ilé ìjà mọ̀ pé kì í ṣe mọ̀nsọ́ tẹ́ ẹ bá ní mọ̀nsọ́ kò ní kọ́dí tabayyana rushdu alam yatabayyana rushdu ó ń tẹ́wọ́ tó bá ti di mọ̀nsọ́ ó túmọ̀ sí pé ìsìlámù ò hàn mọ́nù kò yé mọ́nù rushdu ò tabayyana mọ́nù so torí bẹ́ẹ̀ àyà yìí kì í ṣe mọ̀nsọ́ sábìtù lè ókèmí ni a gbọ́dọ̀ fi tipátipá mú yàn wọ́n ní ẹ̀sìn Islam èyí ní ti Quran àbí kò yé ẹ̀wọ̀n ajá ní benefit of doubt pé ǹjẹ́ in the practicability ǹjẹ́ ara àwọn èèyàn kan ǹjẹ́ àárẹ̀ àkọsílẹ̀ àdìsí kan tí ó yẹ pé ní ànábì ní kí wọ́n pa àwọn èèyàn kan tàbí ǹjẹ́ wọ́n tiẹ̀ pa àwọn èèyàn kan lójú ayé ànábì nítorí pé wọ́n fi ẹ̀sìn Islam sílẹ̀ ṣàkọsílẹ̀ rẹ̀ wà. Ẹ já lọ sí inú àdìsí kan a bá àdìsí yìí nínú Bukhari a tún bá nínú Sahih Muslim. Anas ọmọ Malik ló gbà wá àwọn èèyàn kan wọ́n tó bí mẹ́jọ kọ́dìmẹ̀ ala nabiyyi sallallahu alayhi wa sallam nafarun min uklin wọ́n tó bí mẹ́jọ numbering 1 to 8 or numbering about 8 nafar wọ́n tó bí mẹ́jọ sí mẹ́wàá wọ́n wá láti ìlú kan tá à ń pè ní ukil lórúkọ ìlú náà inú rìwáyà àdìsí mi wọ́n ní Uraina lórúkọ ìlú yẹn ń jẹ́ wọ́n wá dé lárúbáwá ni wọ́n láwọn àwọn ti di mùsùlùmí ànábì bá gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n darapọ̀ mọ́ Islam wọ́n ń kírun wọ́n ń ṣe wọ́n ń gbé nílùú Medina. Excuse me. Now nígbà tó yá ó di pé atẹ́gùn ìlú Medina kò bá wọn lára mu wọ́n bá bẹ̀rẹ̀ sí ní síìkì omi tí wọ́n mu ní Medina àti atẹ́gùn weather condition àtomi yẹn ó gbòdì lára wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní síìkì wọ́n bá lọ lè bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé báyìí ló ń ṣẹlẹ̀ sáwọn Ànábì wa sọ fún wọn yìí pé ní nǹkan tó ń rí pé wọ́n lè lò ní pé kán lọ mu ìtọ̀ ràkúnmí wọ́n níbo làwọn ti rí ràkúnmí táwọn mu ìtọ̀ rẹ̀ ó ní àwọn ràkúnmí zaka táwọn èèyàn kó wá torí àwọn èèyàn ń yọ zaka wọ́n dẹ̀ máa ń kó ràkúnmí wá ó níbi tí wọ́n máa ń kó sí lẹ́yìn ìlú àwọn oko Medina ẹ̀yìn ìlú ló wà so ibẹ̀ wọ́n ti ní àyè ń bẹ̀ tẹ́ pé gbogbo ràkúnmí tó bá jẹ́ ti zaka ibẹ̀ náà máa ń kó sí wọ́n ti wá yan àwọn èèyàn síbẹ̀ tí ń fún wọn lóúnjẹ ibẹ̀ làwọn èèyàn máa ń wà àwọn ní máa ń fún àwọn ẹran yẹn lóúnjẹ gbogbo zaka tó bá jọ mọ́ livestock ibẹ̀ ni àwọn tó ń fún wọn lóúnjẹ wà ń bẹ̀ tó ń tọ́jú wọn Ànábì wá fún wọn nígbà àyè pé kán lọ síbẹ̀ àti wàrà ẹ̀ kán fún wàrà ẹ̀ kán mu kán gbé ìtọ̀ rẹ̀ kán mu tí tán bá mú ara wọn máa yá àwọn Lárúbáwá ńjọ́ náà wọn a máa mu ìtọ̀ ràkúnmí fún ìwòsàn wàrà ràkúnmí fún ìwòsàn kódà títí dèní àwọn èèyàn ń ta ìtọ̀ ràkúnmí wọ́n ń tà tí wọ́n ń lò fún therapeutics kódà èmi gan mo lè testify pé mo ti mú rí tó sì lọ́lọ́run sì ní kó ṣe déédéé tí ń ṣe mí jọ́ náà ó ti pẹ́
about 11 or 12 years ago ni níjọ́ náà back pain ẹ̀yìn ní ń ro mí tí ń ro mí gan tí mò ń yí lọ ńlẹ̀lẹ̀ báyìí tí mò ń yí lọ yíbọ̀ fún ìrora ẹ̀yìn ó tó di pé àwọn àfáà wa ní ìtọ̀ ràkúnmí yìí wọ́n sì máa ń ròyìn rẹ̀ náà bá bu díẹ̀ sí mi lẹ́nu kí n mú àfi bí ẹni pé kinní yẹn ló fi ti ń ṣe mí síbẹ̀ níbi tọ́lọ́run bá ní kó ṣe òǹgẹ́ dé lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì dìde ńlẹ̀ tí ń rí ìrora mọ́ mo kọ́kọ́ sùn lọ náà gbà tí ń fi jí báyìí ìrora yẹn ti lọ so ìtọ̀ ràkúnmí lànàbì ni wọ́n lọ mú jọ́ náà àti wàrà ràkúnmí náà bá lọ wọ́n dẹ́yìn ìlú Mẹ̀dínà wọ́n dénú oko yẹn wọ́n sọ fáwọn tán bá ń bẹ̀ so àwọn yẹn fún wọn láàyè wọ́n mú wàrà ràkúnmí yìí wọ́n mú ìtọ̀ lára wọn bá yá gbogbo tó ń ṣe wọ́n bá lọ wọ́n wá jókòó síbi kan bẹ́ẹ̀ wọ́n wá ronú pé ẹwà náà ìtọ̀ ràkúnmí yìí wàrà ràkúnmí yìí táwọn bá owó rèé àwọn mú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn sì ní àlàáfíà ṣé ẹ rí i pé ìkálukú náà bá ní àwọn náà ń rò kí wàá láà ṣe á kó àwọn ràkúnmí yìí sálọ ni o táwọn bá kó àwọn kìnìún ìdè lu àwọn pàdú ràkúnmí yìí wọ́n ṣáà ṣe wọ́n di kúùpù náà bá pa àwọn tí ànábì fi ti ràkúnmí náà bá pa wọ́n gbogbo ràkúnmí tó wà ńbẹ̀ náà bá kó náà bá ń sá lọ náà bá sá lọ ńgbà tó pẹ́ tó di pé àwọn mùsùlùmí ò rí wọn wọ́n á wò wọn àwọn tá a tiẹ̀ ní wọ́n lọ náà bá wá wọn lọ nígbà tí wọ́n dé bá wọn rí pé wọ́n ti kó ràkúnmí sá lọ wọ́n sì ti pa àwọn tá ànábì fi ti ràkúnmí àwọn yẹn bá lọ lè jíṣẹ́ fún ànábì wa Muhammad ànábì ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn lọ pé wọ́n kó ràkúnmí lẹ́yìn ìrìn wọn ò lè fast wọ́n á sì lè bá wọn kí wọ́n tọpasẹ̀ wọn lọ tí wọ́n bá wọn kí wọ́n máa dá wọn padà bọ̀ wá sọ́dọ̀ wọn nígbà tí wọ́n kó wọn dé ànábì ní kí wọ́n gé ọwọ́ wọn kí wọ́n gé wọn lẹ́sẹ̀ kí wọ́n fọ́ wọn lójú títí tí wọ́n fi tẹ́mi ó fi bọ́ta lára wọn ẹlòmíràn wá pé ànábì ṣe lè ní wọ́n fọ́ wọn lójú ẹ wàá béèrè pé irú ọ̀nà wo làwọn náà gbà pa àwọn tí wọ́n pa wọn tẹ́ ẹ bá lọ lè wò nínú ẹ lọ wo inú àdìsí yẹn èyí tó wà nínú Bayhaqi yes inú Bayhaqi kódà ó wà nínú Sahih Muslim wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ń pe ní àwọn tí wọ́n pa yẹn náà àwọn náà gé wọn lọ́wọ́ wọ́n gé wọn lẹ́sẹ̀ wọ́n sì fọ́ ojú wọn ìyẹn àwọn tí tànàbí fi ti ràkúnmí yẹn déédéé ọ̀nà tí wọ́n gbà pa wọ́n nípa gígé wọn lọ́wọ́ wọ́n mẹ́mú wọn ni to death wọ́n gé apá bí kan géèyàn lápá ọ̀tún kan gé lẹ́sẹ̀ òsì kan fọ́ ojú wọn kankan bí nǹkan irin wọ́n kàn mọ́ wọn ní ojú wọn fọ́ tí táwọn yẹn fi kú síbẹ̀ so ọ̀nà yẹn náà ló fà tá Ànábì fi rí ẹ gé àwọn náà lọ́wọ́ ẹ gé wọn lẹ́sẹ̀ ẹ fọ́ wọn lójú tẹ́mi ó fi bọ́ta lára wọn so àwọn àdìsí kan wí bẹ́ẹ̀ irú àwọn èèwọ̀n yìí ni applicability àdìsí yẹn ń refer sí pé àwọn tí wọ́n kú nínú ẹ̀sìn Islam ẹ pa wọ́n àyàwó ló wá guide tá a fi rí evidence pé irú àwọn wọ̀nyí ẹ lọ wo Quran chapter 5 verse 33 níbi tá Ànábì ti ní ibi tá al-Qur'ani ti ní innama jazaa'u alladhina yu'aribuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqtalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin wa arjuluhum min khilafin aw yunfaw min al-ardi dhalika lahum khizyun fi dunya
walahum fil akhirati adhabun azim. Àyà yìí sọ wípé ní ẹ̀san tẹ́san àwọn tí wọ́n bá kógun ja Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n tún wá hùwà àbàjẹ́ lórí ilẹ̀, ẹ̀san wọn náà ni pé kẹ́ ẹ pa wọ́n kẹ́ ẹ kàn wọ́n mọ́ àgbélébùú tàbí kẹ́ ẹ gé wọn lọ́wọ́ kẹ́ ẹ gé wọn lẹ́sẹ̀. Minkilaf yẹn ni pé alternate right hand left leg or left arm right leg, tàbí kẹ́ ẹ lé wọn jìnnà pé wọn gbọ́dọ̀ délùú yẹn mọ́. Ẹ̀san wọn nìyẹn, kó máa jẹ́ ìdójútì fún wọn nílé ayé, tán bá tún wá dé ọ̀run ó tún wá jìyà. Àwọn á bẹ̀rẹ̀ pé àyà yìí ṣó relate mọ́ ìṣẹ̀lẹ̀ yìí, kí ló fà á táyà yìí fi sọ̀kalẹ̀? Ẹ lọ wò ẹjá lọ lè wò. Nínú Ibn Jarir wọ́n gbà wá látọ̀dọ̀ Yazid bun Abi Hubayb pé Abdul Malik bun Marwan òun jẹ́ gọ́vnà, ó wá kọ lẹ́tà lọ bá Anas tó jẹ́ lára àwọn sahaba nabi wípé àyà yìí Quran chapter 5 verse 33 kí ló ṣẹlẹ̀ táyà yìí sọ̀kalẹ̀, kí láyà yìí rí, kí ló ń sọ̀rọ̀ lé lórí. Anas wá kọ lẹ́tà sí padà wípé àyà yìí àwọn èèyàn kan ni wọ́n wá láti Uraina, wọ́n wá gba Islam láti agboolé Bajila ni wọ́n ti wá. Nígbà tó yá wọ́n jáde kúrò nínú Islam, àwọn òṣè Islam wọn. Ẹni tá Ànábì fi ti ràkúnmí wọ́n pa, gbogbo ràkúnmí wọn kò sá lọ. Wọ́n tún wá dọ́nà tán, wọ́n tún ń dá àwọn èèyàn lọ́nà tí wọ́n ń gba ẹrù. Àwọn tó ń ti ọjà bọ̀ tán lọ ṣòwò, wọ́n dá wọn lọ́nà, wọ́n gba ẹrù wọn. Àwọn tó jóbìnrin tí wọ́n pàdé lọ́nà, wọ́n fipá bá wọn lò pọ̀, wọ́n rape. Ànábì wa sallallahu alaihi wasallam ó wá béèrè lọ́wọ́ Jibril pé kí la ṣe ọ̀rọ̀ àwọn wọ̀nyí sí nígbà tọ́wọ́ tẹ̀ wọ́n. Ni àyà yìí fi wá sọ̀kalẹ̀ wípé àwọn tí wọ́n kógun ja Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, torí pé ipò pé wọ́n wá spy ni wọ́n fi treat wọn, wọ́n darapọ̀ mọ́ sílámù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, spy ni wọ́n hide ogun tí wọ́n ń bá ìsìlámù jà, wọ́n hide ẹ̀ sínú, wọ́n wá ṣe bíi pé àwọn ti di mùsùlùmí. Ṣùgbà tí wọ́n wá rí bí wọlé sí àwọn mùsùlùmí lára, wọ́n wá strike. Ìyẹn láyà Al-Qur'an sọ pé àwọn tí wọ́n kógun ja Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, ìbàjẹ́ wo ni wọ́n ṣe lórí ilẹ̀? Wọ́n rape, wọ́n tún dá àwọn èèyàn lọ́nà. So níbẹ̀ yẹn ni àyà ìfi wá sọ̀kalẹ̀ wípé kí wọ́n ṣe irú ìjìyà yẹn fún wọn. So níbi nísìn àdìsí eléyìí já mọ̀ pé nítorí àwọn ìyẹn láyà yìí ṣe sọ̀kalẹ̀. So pé ìdájọ́ tí wọ́n dẹ̀ ṣe fún wọn jọ́ náà ni táyà yìí sọ pé kí wọ́n gé wọn lọ́wọ́, kí wọ́n gé wọn lẹ́sẹ̀, tàbí kí wọ́n kàn wọ́n mọ́ àgbélébùú. So ti yé pé kò sí wọ́n fọ́ wọn lójú, kò sí ńbẹ̀, àdìsí eléyìí wí bẹ́ẹ̀ pé dédé táyà yẹn wí ni wọ́n ṣe fún wọn. Tààrà tún lọ wọnú Ibn Jarir, another report tóun mú wá fún àyà yìí, Sudiyu, wọ́n ní pé àwọn ará Uraina yẹn ni lóòótọ́ wọ́n wá bá Nábì, wọ́n complain wípé àwọn ní al-ma'ul asfar, jaundice, ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀, wọ́n complain rẹ̀ lọ́dọ̀ Ànábì. Ànábì wá sọ fún wọn sallallahu alaihi wasallam, ó ní kí wọ́n lọ síbi àwọn ràkúnmí ìzàká, kí wọ́n lọ bẹ̀, kí wọ́n mu ìtọ̀ ràkúnmí, kí wọ́n sì mu wàrà ràkúnmí. Náà bá lọ, wọ́n mú, ara wọn wáyá, ló bá di pé kọ́tàlù ruhat, àwọn tá Ànábì fi ti ràkúnmí yẹn náà bá pa wọn. Wastakuli ibila bisukuni walkesiri, ó lè pè ní ìbílà, ó lè pè ní hibla, méjèèjì ni. Ìjọ kan mo ṣe prógámù kan, ó ti pẹ́, mo á ní ibulu, ẹnìkan ní ó wá jáde, ó ṣe fídíò, ó lẹ́ni tí ò mọ kéwú, ó ní ẹ̀rí bó ṣe pè, ó ní hiblu, ó ní ìbílì, wọ́n ń pè bẹ́ẹ̀, wọ́n gangan ló kéwú òye lọ́wọ́ náà mahajim, lọ́wọ́ àwọn dictionary Lárúbáwá tó rinlẹ̀
bíi lisanu al-arab ó bá rí bẹ́ẹ̀ wọ́n sọ fún yín pé ní o lè pè bil iskan pé ib o dẹ̀ lè pè bil qasri pé ibi méjèèjì ni wọ́n ń pè wọ́n wá kó ràkúnmí ni lọ ànábì wá rán àwọn èèyàn pé kí wọ́n tọpasẹ̀ wọn lọ wọ́n bá wọn lọ́nà wọ́n sì kó wọn dé so nítorí pé wọ́n fọ́ ojú àwọn tán pa wọn ànábì náà wá ní kí wọ́n fọ́ ojú wọn áyà wá sáré sọ̀kalẹ̀ nípe lóò kó má fọ́ wọn lójú déédéé tó wà nínú áyà yẹn nípa pé kí wọ́n kàn wọ́n máa gbélébù tàbí kí wọ́n gé wọn lọ́wọ́ àtẹsẹ̀ nìkan ni kí wọ́n ṣe fún wọn so a rí àdísì méjì tó tako pé wọn fọ́ wọn lójú àmọ́ ààrẹ ọ̀kan tó ní wọ́n fọ́ àwọn náà lójú padà so níbẹ̀ yẹn nísìn a rí àwọn nǹkan bíi mélòó kan dìmú wípé ní àwọn tí wọ́n fi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀ tá Ànábì sọ pé kí wọ́n pa wọ́n làwọn tó jẹ́ pé ìgbà tí wọ́n kúrò nínú Islam àwa rí evidence pé spy ni wọ́n wá ṣe wọ́n wá ṣàlámí wọ́n sì ń bá wa jagun wọ́n wá dára wọ́n pretend bí ẹni páwọn di mùsùlùmí so ìgbà tí wọ́n kúrò nínú Islam tán wọ́n tún hùwà bàjẹ́ bíi kí wọ́n pààyàn bíi kí wọ́n rape àwọn yẹn ni Al-Qur'ani sọ pé kán pa wọ́n tànẹ́bì náà fi sọ pé ẹni ó bá jáde kúrò nínú ẹ̀sìn Islam ẹ pa wọ́n ṣe rí tí ò bá máa wo àwọn kìíní yẹn kó nẹ́tíwọ́ọ̀kì wọn mọ́ra wọn kò lè gbọ́ yé ibi tá ti tún rí evidence pé spy ẹ lọ wo Quran nínú àyà kan náà Al-Qur'an ó ní wa qalat ta'ifatun min ahlil kitabi aminu billadhi unzila ala alladhina amanu wajihan nahar wakifuru akirahu la'allahum yarji'un. Naam àyà eléyìí ó ní àwọn èèyàn kan nínú Christianity àti àwọn Júù ni wọ́n máa ń ṣe irú ẹ̀ wọ́n á lọ pretend bí ẹni pé àwọn ti di mùsùlùmí fún Ànábì Muhammad wọ́n á pretend wájí anahad lójúmọmọ tó bá dojúmọmọ wọ́n á ṣe bí mùsùlùmí ẹjọ kírun wọn wọ mọ́sálásí wọ́n dìídì instruct àwọn èèyàn kan láàrin ara wọn pé ẹ lọ darapọ̀ mọ́ wọn ẹdọ́gbọ́n lọ máa bá wọn kírun kẹ́ máa wu àṣírí wọn kẹ́ máa ṣe tó bá dalẹ̀ kẹ́ padà wá so evidence wà wípé àwọn èèyàn ṣe spy ìyẹn làwọn iléèbó ń pè ní espionage iná yẹn lò kò jẹ́ kí èsì yẹn power dáadáa so espionage àwọn tí wọ́n bá ṣe espionage gbogbo wa náà la mọ̀ pé even in international law crime ni tí wọ́n dẹ̀ máa ń pa wọ́n nígbà àtijọ́ kò sí country náà kò sí government náà tó lè fi ṣeré káwọn èèyàn máa wá spy láàrin wọn kán wá padà wá mú spy yẹn kán wá ní kó máa lọ wọ́n máa ń dì pẹ̀lú wọn ni míyàn bá lọ wo Robert Philip Hansen FBI agent ni tó yẹ pé America ní ń bá ṣiṣẹ́ Federal Bureau of Investigation FBI ní ń bá ṣiṣẹ́ l'Amẹ́ríkà ó dẹ̀ wá lọ negotiate pẹ̀lú àwọn Russia wípé òun máa ṣàlàmí fún wọn kán sì máa sanwó fóun kán máa sanwó òun sákàǹtì báyìí ó sì ń ṣàlàmí náà àwọn gan ò mọ ẹni tí ń ṣàlàmí ọ̀hún o wọn ò mẹni tí ń ṣàlàmí yẹn fún wọn kò fojú wọn o ó kọ lẹ́tà ni o ó sì ń rìlíìsì àṣírí Amẹ́ríkà láti 1979 níjọ́ tí wọ́n sì wà ní Soviet Union láti 1979 ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Russia ó dẹ̀ wà lára FBI l'Amẹ́ríkà ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Russia tó sì ń gbowó ọdún 2001 làṣírí rẹ̀ tó tú kódà
ìgbà táṣìírí rẹ̀ ó tú táwọn Amẹ́ríkà náà wọn òṣìṣẹ́ tí wọ́n lọ́hùn náà ní Russia làwọn náà sanwó fún pé àwọn fẹ́ mọ ẹni tí ń tú àṣírí àwọn. Ìjọba Russia wa kó wọ́n jáṣẹ́ yẹn lé lórí. Ìgbà táwọn náà ò mẹ́ni yẹn wọn mọ fọ́tò ẹ̀ wọn rí rí. Ibi tó máa ń lọ gbé àwọn nǹkan àṣírí gbogbo dọ́kúmẹ́ǹtì àṣírí Amẹ́ríkà ibi tí ó gbé sí tó bá ti gbé síbẹ̀ làwọn kò sọ fún ẹ pé ibi báyìí ni mo gbé sí tó bá ti ẹ lọ bẹ̀ ń làwọn wá àjọba Amẹ́ríkà wá lọ síbẹ̀ náà wọ́n bá kinní yẹn bẹ̀ wọ́n kó àwọn kinní yẹn náà wá lọ ṣe scanning yẹn kí náà ti pè forensic wọ́n lọ ṣe forensic àwọn dọ́kúmẹ́ǹtì yẹn láti mọ àtẹ́lẹwọ́ ẹni tó gbé nǹkan yẹn bẹ̀ ibẹ̀ náà ṣe ti reveal náà ti rí fingerprint yẹn lára kinní yẹn náà fi wá mọ̀ pé Robert Hansen ló ń ṣiṣẹ́ yẹn. Wọ́n bá wá pa àmọ́ ó jẹ́wọ́ àwọn ẹ̀sùn yẹn ó plead guilty about 13 or 14 nínú àwọn ẹ̀sùn tán fi kàn. So wọ́n wá dájọ́ ẹ̀wọ̀n gbére fún ó ṣe kú ní àìpẹ́ yìí ni bóyá last year àbí nǹkan ló ṣe kú ó kú lẹ́lẹ́wọ̀n. Kò sí ìjọba náà lágbàáyé tí máa ń fi ṣeré. So déédéé irú nǹkan yẹn àwọn èèyàn ṣe fún wọ́n ṣe fún Islam nígbà ayé Ànábì nípa pé kí wọ́n dọ́gbọ́n lọ ṣe bí mùsùlùmí àmọ́ wọn kì í ṣe mùsùlùmí tó bá wá ṣe sáà ni wọ́n bá lọ so lílọ tí wọ́n lọ yẹn wọ́n wá lọ máa ṣèbàjẹ́ wọ́n lọ ṣèbàjẹ́ ìbàjẹ́ yẹn ìgangan ni wọ́n ń jìyà rẹ̀ kì í ṣe pé torí pé wọ́n jáde kúrò nínú ẹ̀sìn Islam. Tòun ti bẹ́ẹ̀ náà ẹ wo àwọn tí à ń wí pé wọ́n pa àwọn tànàbì fi ti ràkúnmí wọ́n tún kó ràkúnmí lọ wọ́n rape àwọn obìnrin tí wọ́n bá lọ́nà wọ́n gba ẹrù àwọn èèyàn tí wọ́n bá lọ́nà wọ́n dá wọn lọ́nà. Tòun ti bẹ́ẹ̀ náà tún gbọ́n tálù Kùránì wí Quran chapter 5 verse 34 kẹ́ lè mọ̀ pé ẹ̀sìn Islam kò rí báwọn èèyàn ṣe ń ròyìn rẹ̀. Ẹ lọ wo verse 34 ẹni pé 33 ló ti ní kí wọ́n gé wọn lọ́wọ́ kí wọ́n pa wọ́n tàbí kán kàn án má gbélébùú. Ẹ lọ wo 34 ó ní tán bá tún sì láǹfààní àti repent kẹ́ tó pa wọ́n tán bá bẹ̀bẹ̀ kẹ́ tó pa wọ́n tí wọ́n tún bá pétò àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ò máa ṣe Islam lọ àwọn ò sì máa ṣe dáadáa kó tó di pé ẹ pa wọ́n ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run ọba ó foríjì wọ́n. Illal ladina tabu min qabli an taqdiru alayhim fa'lamu anna Allaha ghafurur rahim. Ẹ̀rí báwọn anna Allaha ghafurur rahim. Déédéé irú eléyìí ló ṣẹlẹ̀ sí arákùnrin kan wọ́n porúkọ rẹ̀ ní Abdullahi ibn Sa'd ibn Abi Sar'i. Arákùnrin yìí ó di mùsùlùmí nínú àwọn ará Mẹ́kà ni. Excuse me. Ó wá di mùsùlùmí láti Mẹ́kà ó dé Mẹ̀dínà Ànábì tẹ́wọ́ gbà Ànábì appoint torí pé ó kàwé ó lè kọ nǹkan Ànábì appoint lára àwọn tí ó máa bá kọ nǹkan mọ́ wọ́n fẹ́ kọ lẹ́tà kankan ń ṣe ló bá di pé àṣetánì ó wọlé tọ̀ ló bá tún padà ló bá tún lọ di kèfèrí padà. So nígbà tó dé Mẹ́kà padà gbogbo oríṣiríṣi nǹkan ìbàjẹ́ ló ń ṣe nípa Ànábì nígbà tó débẹ̀. Ǹjọ́ tá Ànábì padà wá gba Mẹ́kà tó di pé ìsìlámù wọ Mẹ́kà yawmal fatihi l'Ànábì bá ní ó wà lára àwọn tí wọ́n pa ló bá tún bá pé ká Ànábì jọ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ òun ó ṣe dáadáa òun ò ní ṣe ìbàjẹ́ mọ́. Ànábì wá ní kan fi ilẹ̀. Ẹ lọ wo náà Abu Daud hadith number 4358 ó wà nínú Mustadrak náà. So Al-Qur'ani jẹ́ wá mọ̀ pé èyí tó bá tún bá tòun ti gbogbo ìbàjẹ́ yẹn tó bá tún bá ẹ fi ilẹ̀ ni o so ọ̀rọ̀ apostasy rẹ̀ evidence àti irú àwọn tó ní kan pa àwọn tó ṣèbàjẹ́ àwọn tó yẹ pé ìrírí spy ìṣe spy ní ìsìláàmù wọn ń jọ tí wọ́n wọnú Islam
gbà tán jáde apadà rí evidence pé ó wá spy wa ni so ti yé sìn àwọn ni ẹ wá jẹ́ wá lọ sí ti kéèsì ti Abubakar tí wọ́n ní Abubakar o torí pé àwọn èèyàn sọ pé wọ́n ṣe Islam wọ́n gbà tó di khalifa ó wá ní kí wọ́n ṣígun kí wọ́n lọ lè máa pa wọ́n ó wá yan Khalid bin Walid bọ́rọ̀ yẹn ṣe jẹ́rìí o ẹ lọ wọnú Hayatu Sahaba tírà kan ní jẹ́bẹ̀ Hayatu Sahaba volume 1 page 327 Arabic èyí tí wọ́n ṣe ní Arabic ń ṣe translation. أخرج الخطيب في رواة مالك عن ابن عمر رضي الله عنه قال Ibn Umar ní àdísì ló narrate ẹ̀ ó nígbà tá Ànábì jáde láyé sallallahu alaihi wasallam ishrahaba an-nifaqu bil Madina ó di pé àgàbàgebè ó gbalẹ̀ ká nílùú Medina ìbàjẹ́ gbalẹ̀ ká wọ́n tún ní fax fasad náà ìbàjẹ́ ìwà àbàjẹ́ gbalẹ̀ nílùú Medina so ìtorí ìwà àbàjẹ́ tó gbalẹ̀ ní Medina yẹn ó wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn Lárúbáwá táwọn ṣẹ̀ṣẹ̀ wọnú Islam tí wọ́n tẹ̀ tí lóṣù kan nínú Islam táwọn Nábì fi jáde láyé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n ju ẹ̀sìn Islam sílẹ̀ pé irú ẹ̀sìn wo leléyìí so kódà àwọn tí kìí ṣe Lárúbáwá gan tí wọ́n jẹ́ ìran míì ọ̀pọ̀lọpọ̀ wọn kò nínú Islam wọn láwọn ò ṣe mọ́ so látàrí eléyìí ó wá di pé àwọn ilẹ̀ Lárúbáwá ìlú kan tí wọ́n ń pè ní Nahawand àwọn Nahawand wọ́n wá lẹ́ẹ̀dí àpò pọ̀ mú àwọn Lárúbáwá wọ́n láwọn ó kógun jà Islam wípé ọkùnrin tí gbogbo wa kúkú torí ẹ̀ tọ́lọ́wọ́n bá ràn ṣe tọ́lọ́wọ́n bá gbé Islam yẹn fún kúkú ti kú tí ṣànẹ́ Muhammad wọ́n á plan ogun pé wọ́n fẹ́ wá ṣẹ́gun wá Medina ṣe mọ̀ pé àwọn Lárúbáwá kan àwọn ìlú kan wà tí wọ́n ti di mùsùlùmí wọ́n wá lẹ̀dí àpò pọ̀ máwọn tí wọ́n ti kó nínú Islam yìí ẹ mọ̀ pé àwọn tí wọ́n kó nínú Islam yẹn àwọn ti ráṣìírí wọ́n ti mọ bí military power yẹn ti bó ṣe tó so wọ́n fẹ́ wá launch attack l'Abubakar bá kó àwọn ará Mẹ́kà tí wọ́n di mùsùlùmí tá ń pè ní muhajirin àwọn ará Mẹ́kà tí wọ́n wá sí Medina tó ń gbé Medina là ń pè ní muhajirin àti àwọn ará Medina tí wọ́n jẹ́ indigene ìyẹn ni pé àtonílé àtàlejò ó kó wọn jọ ó wá bá wọn sọ̀rọ̀ pé tó àwọn Lárúbáwá tí wọ́n láwọn ní yọ zakama àwọn Lárúbáwá tí wọ́n láwọn ní yọ zakama yìí tí wọ́n láwọn òṣè Ìsìlámù mọ́ yìí àwọn tí wọ́n kìí ṣe Lárúbáwá náà wọ́n ti lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn Nahawand wọ́n ti ń kó ogun jọ wọ́n fẹ́ wá jà wá lógun wọ́n dẹ̀ ń sọ láàrin ara wọn pé tó ẹni tí Ọlọ́run kúkú fi Ìsìlámù rán ó ti kú tí ń ṣàdé Muhammad ẹ̀yin mùsùlùmí ẹ fún mi nímọ̀ràn kí ni ká ṣe ẹrù yìí wúwo lórí òun o àdánwò ńlá rèé ó sì wúwo púpọ̀ ó ga jù òun lọ kálukú yín ẹ̀sọ́ ń tàbá ṣe fàátọ́rọ̀kú tọ̀wílẹ̀ gbogbo wọn bá sorí kodò fúngbà gbọ́ọ̀rọ̀ kálukú bá ń ṣe ìrònú sórí àgbàkodò láwọn èèyàn bá sorí kodò náà bá ń ronú pé èsì wo kí la ṣe ṣe Umaru ló kọ́kọ́ dìde sọ̀rọ̀ Sayyidina Umar bin Khattab radiyallahu anhu ó sọ yìí pé ní ara wallahi ya khalifata rasulillah an taqbala min al-arab as-salat wa tad'a lahum az-zakat ó ní lọ́dọ̀ tóun bàbá àlífà ẹ̀ níbínú bóun ṣe rò ó ní pé àwọn tá a wí wọ́n kúkú ṣe ń kírun ohun àwọn ta ni wọ́n sọ pé wọ́n ṣe ìsìláàmù mọ́ yìí ẹ̀wọ̀n kò nínú ìsìláàmù yìí wọ́n ṣe ń kírun náà wọn ò fi múlẹ̀ èmi ò bá wò pé irun tí wọ́n ń kí yìí ó ti tó láti pé ká gbà pé mùsùlùmí sì ni wọ́n ká má bá wọn jà ṣé zaka tí wọ́n yọ mọ́ wọn ìyẹn ni pé bígbà tí wọn kú ṣàkọọ́lẹ̀ wá mọ́ zaka náà ni dédé táwọn ẹlẹ́sìn mi ń pè ní tithe bó tiẹ̀ jẹ́ pé percentage lọ́dọ̀ tí àwa mùsùlùmí 2.5% ni kì í ṣe 10% pé wọ́n yọ zaka mọ́
tóun rí ni pé ẹ̀sìn Islam ò tí dùn wọ́n lára dáadáa ǹjẹ́ òun ni wọ́n sì dé déédéé tí wọ́n ń bá bọ̀ nínú ìgbà tí wọ́n ti wọnú Islam ló gùn wọ́n padà tá a bá fún wọn láyè fúngbà díẹ̀ sí ká máa bá wọn lò díẹ̀díẹ̀ pẹ̀lú ọgbọ́n ẹ̀sìn Islam ó padà yé wọn wọn ó padà fún ara wọn ní understanding gbogbo ẹni bá wá fẹ́ bá wa jagun ńgbà yẹn àwa mùsùlùmí ó ti pọ̀ dáadáa á lè jìjọ kojú ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìsìn làlá fẹ́ lọ jà á pọ̀ mọ́ o àwa tá a kù yóò pọ̀ mọ́ o a nílé wí ní ogun yẹn o Umaru sọ bẹ́ẹ̀ sọtí túmọ̀ sí pé ní Umaru sọpọ́ọ̀tì tí wọ́n lọ bá wọn jagun ló bá tó kọjú sí Sayyidina Ali radiyallahu anhu Ali náà sọ the same thing tí Sayyidina Umaru wí ó tún ní ó kọjú sí Sayyidina Uthman ó ní kí ni wọ́n náà rí sí Usman dìde òun náà tún sọ similar thing òun náà tún sọ irú tí ó wíhun ìyẹn náà sọ ló bá kọjú sí àwọn ará Medina tó ẹ̀yin ará Medina kí lẹ̀yin rí sí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn tán wá láti Mẹ́kà tán jẹ́ àlejò ni táwọn náà ti ń donílé lọ díẹ̀díẹ̀ àwọn ará Medina náà yan speaker láàrin wọn wọ́n sọ̀rọ̀ àwọn náà sọ the same thing pé tó ogun yẹn kò nídìí nígbà tán ṣe ń kírun mùsùlùmí sì ni wọ́n náà ni Sayyidina Abubakar bá gun orí mímbàrí ó bá bẹ̀rẹ̀ kútúbà nínú kútúbà rẹ̀ ló ti wá sọ yí pé ní ẹ̀sìn Islam tọ́lọ́hun fi rán ànábì Muhammad ànábì Ọlọ́run ti gbọ́wọ́ ànábì kó ẹ̀sìn Islam jọ ó ti kó ìjọjọ òun ò ní gbà o kí àwọn kan kí wọ́n náà ní ṣe tọ́lọ́hun o òun jà wọ́n lógun o òun ó jagun tóun ó fi rí pé tọ́lọ́hun ọba ló ṣẹ lórí wọn tán bá pa wá á wà àlìjánà akúkú ṣẹ̀yídì ni àwọn tó bá kù wọ́n máa bá ìsìlámù lọ òun ò ní gbà o Abubakar wá make speech yẹn wípé war ni no other option unilateral decision bí tí mò ń lọ nìyẹn so war tán pè ní gaswatu rida tí wọ́n ń wí unilateral decision Abubakar nìkan àbí kò yé nísìn so kódà ìgbà tí ó mú àyà wá àyà tó kànjọ́ náà tó fi báàkì ọ̀rọ̀ rẹ̀ Suratu Nur verse 55 ló kà ń pè ní wa'ada Allahu alladhina amanu minkum wa amilu ssalihati la yastakhlifannahum fil ard pé Ọlọ́run bá ti ṣe ìlérí fún àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tí ń pè ní òun ó establish wọn lórí ilẹ̀ pé òun ó fi wọ́n jẹ àléfà òun ó fi wọ́n jẹ àrólé sórí ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi àwọn ẹni ìṣíwájú ṣe àrólé sórí ilẹ̀ wípé òun ó sì gba ẹ̀sìn wọn láàyè òun ó jẹ́ kí ẹ̀sìn wọn ní ìgbàyè dáadáa torí pé ẹ̀sìn yẹn lẹ̀sìn tọ́lọ́run bá yọ́nú sí so òun ó fi ìfàyàbalẹ̀ pààrọ̀ ìbẹ̀rù bójó nínú ọkàn wọn Ọlọ́run bá nìkan ni wọ́n máa sìn wọn sì ní pín nǹkan kan wọn ò ní bá Ọlọ́run bá pín ìsìn rẹ̀ yẹ́lẹyẹ̀lẹ ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí lẹ́yìn eléyìí irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n so àyà yìí ló kà fún gbogbo àwọn mùsùlùmí ń bẹ̀ ńjọ́ náà nígbà tó ka àyà yìí tán tó ó wá tó wá tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní tí wọ́n bá láwọn ò ní yọ sàká mọ́ òun fi Ọlọ́run bá búra tí wọ́n bá láwọn ò ní yọ sàká mọ́ òun kógun jà wọ́n o òun jagun o òun jagun ẹ̀mí òun ò bá bọ́ sí torí pé ńgbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ zaka nínú alukur'an tó ń sọ̀rọ̀ irun nínú alukur'an ń fi zakati lẹ́gbẹ̀ẹ́ ni wa yuqimuna salata wa yutu zakat ó máa ń to méjèèjì pọ̀ ni Ọlọ́run ò ṣòun ìyà yẹn torí bẹ́ẹ̀ òun ò ní gbà kẹ́nikẹ́ni ṣe ohun ìyà pé irun làwọn mọ̀ kí àwọn ò ní yọ zaka mọ́ so ńgbà tó wí bẹ́ẹ̀ gba àwọn mùsùlùmí Allahu akbar wọ́n gbá rúkùtì bí ọ̀rọ̀ ogun yẹn ṣe jẹ́ nìyẹn now ìgbà tí ó wá yan field commander olórí ogun lódodo ó yan Khalid bun Walid ó yan wọ́n kógun jọ wọ́n bẹ̀rẹ̀ so ẹ wá já lọ wo
kí ni Khalid bin Walid ṣe lódodo ló pààyàn tó sì rẹ́pù ìyàwó rẹ̀. ẹ já lọ wò. àdísì ìkan ó sọ fún ayé pé ní Hisham bin Urwa ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń ṣe Urwa. wọ́n ní ìgbà tí àwọn Bani Sulaim tí wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́, Abubakar yan Khalid bin Walid pé kó lọ jà wọ́n lógun. nígbà tó débẹ̀ ó kó wọn jọ sí inú ilé ẹran Al-Azoir, inú ilé tí àwọn ibi tán máa ń pàgọ́ ẹ tán máa ń kó ẹran sí, ibẹ̀ ó kó wọn jọ síbẹ̀ súnmọ́ àrọ́kọ̀ mọ́ sì dáná sun gbogbo wọn lóòyẹ̀. eléyìí àdísì dọ̀íf ni, torí pé ẹni tí ó ń sọ àdísì yìí kò bá ẹni tó lóun gbọ́ àdísì lẹ́nu rẹ̀ kò bá láyé. so àdísì eléyìí sìn kò wà authentic. Urwa kò bá Abubakar láyé. Urwat tábì yìí ni, kì í ṣe sàábà, kò bá Abubakar láyé. so àdísì eléyìí kì í ṣe tí ìyẹn lè sọ pé òun fẹ́ gbára lé. ẹ tún já lọ wò míì, ẹ tún já lọ wò ìmíì. Hadisi Ali bin Muhammad, hadisi Ali bin Muhammad an Abi Zib an Zuri an Salim an Abi yani an Abdullah bin Umar. wọ́n ní Abu Kutada eléèkọ́ an ibn Ishaq an Muhammad bin Jafar bin Zubair wa gairihi. wọ́n ní Khalid ó kó àwọn ọmọ ogun jọ fa'ata Malik, wọ́n lọ bá Malik. ta ni Malik yẹn gangan? ẹni tí wọ́n ní Khalid pa yìí ó sì rẹ́pù ìyàwó rẹ̀, Malik bin Nuwairo. ní ìlú wọn òun lẹni tànàbí appoint kànàbí tó kù pé gbogbo zaka tí wọ́n bá yọ nílùú yẹn òun ni kó máa kó wá sí Medina. so ti yẹn sìn òun ló wà ní ìcháàjì kó gba gbogbo zaka ìlú wọn jọ. àwọn yẹn la máa ń pè ní al-amiluna alayha. so òun ni ó gbà á jọ nílùú tiwọn tí wọ́n dá máa dájọ́ sọ́dọ̀ ẹ̀. òun ni ó wàá kó ní ó kó àwọn èèyàn lẹ́yìn tí wọ́n jọ kó wá sọ́dọ̀ Ànábì. so ńgbà tí wọ́n wá ní wọn yọ zaka mọ́ nílùú wọn, wọ́n wá sọ wípé òun gangan ló lìdí kìíní yẹn. wọ́n nígbà tí Khalid wá dé ìlú náà, wọ́n ní kan lọ pe Malik yẹn wá. faqtalafa qawlu nas fihim wa fi islamihim. àdìsí yìí já mọ̀ pé bóyá mùsùlùmí sì ni wọ́n ní, bóyá mùsùlùmí kọ́ ẹnu òkú lórí ẹ̀ o. àwọn kan ní wọ́n sì ń ṣe Islam, àwọn kan ní wọ́n ń ṣe Islam. waja'at Ummu Tamim khashifatan waj'aha. ìyàwó rẹ̀ ni wọ́n ń pè ní Ummu Tamim. gbà tóun náà dé láàrin àwọn èrò ó ti ṣíjúlẹ̀, kò lo jìlìbábà mọ́. fa akabat ala Malik, ó sùn sí ó ràgà bobi tí ọkọ rẹ̀ wà jẹ́ pé gbogbo wọn ó lie down lọ ni. wa kanat ajmala nas, ó sì jẹ́ obìnrin tó fáìn púpọ̀. faqala la, ọkọ rẹ̀ wá ń sọ fún pé ìyẹn Malik tí ó wà ńlẹ̀ ilé ìkíá ni kó lọ́dọ̀ mi. faqad wallahi qataltini, pé ìwọ ló pa mí, ìwọ ló kókú, ìwọ ló jẹ́ kí wọ́n fẹ́ pa mí lé ní báyìí. gbólóhùn tọkọ rẹ̀ wí nìyẹn. so gbólóhùn yẹn ni àwọn èèyàn wá ń àwọn onítùmọ̀ pé ó sọ pé òun ìwọ ló jẹ́ kí wọ́n fẹ́ pa mí lé ní. àwọn kan ní ìtumọ̀ ẹ̀ ni pé nítorí pé obìnrin yẹn fine. ẹ máa gbọ́ o, torí pé obìnrin yẹn fine tí Khalid sì ti rójú ẹ̀ ni ọkọ ẹ̀ ṣe rò pé nígbà tí Khalid ti lè rí ẹwà rẹ̀ yóò pa òun, ló fi sọ pé ìwọ ló jẹ́ kí wọ́n fẹ́, ìwọ ló wàá jẹ́ kán pa mí. ẹ wo báwọn kan ṣe tú àwọn ọ̀tá Islam pé so torí bíútì obìnrin yẹn tí Khalid rí ló ṣe decide láti pa ọkọ rẹ̀ kó lè fẹ́. interpretation wọn wá lọ síbi wípé ìyàwó yẹn ló instigate ọkọ rẹ̀ láti pé kí wọ́n má kó zaka lọ mọ́, ló gbé èrò yẹn, ló gbé plan yẹn kalẹ̀, ló bá ọkọ rẹ̀ ṣe mọ̀ràn pé
ìsàkáwò lẹ́ ń kó lọ ìbá ànábì ti kú tọkọ fi sọ fáwọn aráàlú pé kán má kó sàká lọ mọ́ tọkọ fi wá sọ pé sórí pé wọ́n ló kó bá mi lénìí wọ́n wá rò lọ bẹ́ẹ̀ ibi táwọn tu lọ ni pé ẹwà yẹn so now níbí nísìn Khalid wá pàṣẹ ó ní kí wọ́n pa wọ́n wá pa àwọn tí gbogbo àwọn ọmọ yẹn àti Malik àtàwọn èèyàn yẹn wọ́n pa wọ́n. Abu Qatada lára àwọn sàhábà ni òun náà wà ńbẹ̀ ó wà lára àwọn tó tẹ̀lé Khalid wá nínú squad yẹn lòun náà wà ó wá ń sọ ńjọ́ náà pé kán má pa wọn o ó takú pé kán má pa wọn o Khalid ò gbà sí lẹ́nu pé àwọn wọ̀nyí sí wọ́n sì ń kírun o mùsùlùmí sì ni wọ́n o wọ́n ń sọ fúnra ara wọn bẹ̀ pé àwọn ń kírun mùsùlùmí sì làwọn àwọn máa ń pè wọn àwọn máa ń kírun zaka nìkan làwọn o. Abu Qatada ó wà lára àwọn sàhábà tó wà ńbẹ̀ tó dẹ̀ sọ pé wọn ò gbọdọ̀ pa wọ́n ṣùgbọ́n Khalid ò gbà sí lẹ́nu so bí wọ́n ṣe fẹ́ pa wọ́n báyìí ó kọ̀ gun ẹṣin nǹkan ogun rẹ̀ tó gùn wá ló bá kọjá sí Medina padà ó lọ bá Abubakar ó wá sọ ń bẹ̀ pé la asiru fi jayshin wa huwa tahta liwa'i Khalid njọ́kíjọ́ tán bá ti fẹ́ yan ọmọ ogun tẹ̀lé Khalid lẹ́yìn òun ò ní sínbẹ̀ mọ́ gbogbo ogun tán bá fẹ́ lọ jà tó bá ti jẹ́ pé Khalid ni ó lead squad yẹn kán má kà wọ́n mọ́ wọn mọ́ so ó sọ bẹ́ẹ̀ pé taraka qawli wa akada bi sha'adati al-a'rab alladhina fatanatuhum al-ghanaim òun fún Khalid nímọ̀ràn kò tẹ̀lé ní tóun sọ ọ̀rọ̀ àwọn Lárúbáwá tó ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí àwọn tó jẹ́ pé nǹkan tí wọ́n máa rí kó èrè ojú ogun tí wọ́n máa ń pín búùtì ló rànjú mọ́ wọn àwọn yẹn ló tẹ̀lé ìmọ̀ràn wọn kò gbọ́ tòun so Abu Qatada ó sọ bẹ́ẹ̀ fún Abubakar níjọ́ náà ṣe rí nọ́mbà nǹkan méjì mú kọ́ fẹ́ ká dì mú bẹ̀ yẹn wípé àwọn sàábì ànábì tí wọ́n máa ń ránṣẹ́ most of the time discretion wọn ni wọ́n máa ń lò láti ṣe nǹkan kì í ṣe pé ànábì ló instruct wọn kódà Khalid yìí gangan ó ṣe irú similar mistake yìí nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe irú nǹkan tó jọ báyìí nígbà ayé ànábì ó ṣe irú ẹ̀ mo fẹ́ lọ ka irú ẹ̀ tó ṣe nígbà ayé ànábì ẹ lọ wo àdìsí kan anis oríyì an Salim an abi yani han Abdullah ibn Umar qal Abdullah ibn Umar ní ìjọ kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó rán Khalid bin Walid ọdún keje 7 AH ló wọnú Islam ọdún keje ìjírà ló wọnú Islam tí ń túmọ̀ sí pé ọdún mẹ́ta péré ló fi lò pẹ̀lú ànábì tàbí kó má pé bẹ̀tí tó jẹ́ kó sáré ní rank nínú Islam ni pé ojú ogun kan wà tí àwọn mùsùlùmí lọ tóun náà wà ń bẹ̀ ẹni tó jẹ́ field commander yẹn ẹni tó lead ogun tó jẹ́ commander wọ́n pa á ẹlòmíì tún sáré gba flag wọ́n máa ń gbé flag yẹn dání wọ́n tún pa òun náà wọ́n gé ọwọ́ ẹ̀ kó tó wá di pé Khalid bin Walid ó wá bọ́ síbẹ̀ ó yanra ẹ̀ ó gba flag yẹn mú so àwọn mùsùlùmí padà win ní ogun yẹn nípasẹ̀ pé Khalid ló padà lead ogun yẹn ló padà jẹ́ commander so àtibẹ̀ yẹn lànàbì fi wá sọ pé Sayfullahi sallallahu alal mushrikin pé Khalid yìí ìdá Ọlọ́run ni ànábì ó fi hype ẹ̀ so ìjọ yẹn ló gba rank so normally kò yẹ kó sáré ní rank torí pọ́dún keje ìjìra ló dé bẹ̀tí nítorí tó ṣe lọ́jọ́ yẹn wọ́n rank ẹ̀ òun náà dẹni tó lórúkọ láàrin Islam ànábì wá rán níṣẹ́ kan ilẹ̀ Bani Jazima àwọn ìran Lárúbáwá kan wọ́n ń pè wọ́n ní Bani Jazima òun lànábì wá fi ṣe olórí squad lọ síbẹ̀ falam yusinu ayakula Islam náà pàtí wọ́n débẹ̀ kàkà káwọn yẹn lo Lárúbáwá wípé àwọn ò ṣe kèfèrí mọ́ àwọn ti di mùsùlùmí Lárúbáwá tí wọ́n lò èdè tí wọ́n pè lẹ́nu sọ̀báànà ni wọ́n wí so sọ̀báànà yẹn èdè Lárúbáwá yẹn ó yàtọ̀ sí
ó dàbí kí wọ́n kàn rán àwọn èèyàn kan lọ sí ọkà àkókó. Yorùbá tí wọ́n wá ń sọ ńbẹ̀ yẹn Yorùbá náà ni, but ó yàtọ̀ sí Yorùbá táwa ń bí ń sọ. Ni Khalid ṣàbẹ̀rẹ̀ sí ní pa wọ́n, ó pa àwọn aráàlú náà, ó tún mú àwọn míì lẹ́rú. Àwọn tó tún wá mú lẹ́rú, ó wá pín wọn fún àwọn mùsùlùmí tán jìjọ wá jagun, ó pín ẹrú yẹn. Ó wá tún wá instruct wọn wípé kẹ́nìkankan pa ẹrú tóun pín fún. Làwọn èèyàn bá sọ pé àwọn ò ṣètò pa ẹrú, a ti mú àwọn wọ̀nyí ní war prisoner, kí ló dé tá a tún pa wọ́n? So ó ṣáà pàṣẹ pé tóun wí yẹn nìkan ṣe. Àwọn sàhábà kan wọn dá lóhùn, àwọn kan dá lóhùn. Nígbà tán wá dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, náà bá lọ rojọ́ fún ànábì pé àwọn aráàlú yẹn gbà táwọn débẹ̀, èdè tí wọ́n ń wí sọ̀báànà tí wọ́n ń wí. Sọ̀báànà yẹn sì rèé, ó lè túmọ̀ sí pé a ti dé mùsùlùmí ìlú wa. Khalid ò gbọ́n táwọn ń wí mọ́, ṣe ló ṣe bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Lànàbì bá ní Allahumma, ànábì àtẹ́wọ́ síwájú Ọlọ́run. Ànábì kọ́kọ́ bi léèrè pé ṣé lóòótọ́ ló ṣe bẹ́ẹ̀, oníbẹ̀ ni. Ànábì wá tẹ́wọ́, ó ní Ọlọ́run, inni abra'u ilayka mimma sana'a Khalid bin Walid. Ọlọ́run mi, èmi kọ́ mo rán Khalid lélẹ̀ tó ṣe yìí o. Ọlọ́run èmi kọ́ mo rán Khalid lélẹ̀ tó ṣe yìí o. Ọlọ́run èmi kọ́ mo rán Ànábì wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì. Ànábì bá dákẹ́, ó sì kó wájú rẹ̀. Ànábì kó wájú rẹ̀. So discretion wọn, àwọn sábà àwọn ẹ̀mí máa lo discretion wọn pé ìròrí tara wọn níjọ́ míì wọn a máa lò tí kìí ṣe pé ọ̀dà ànábì ni wọ́n tẹ̀lé. Irú ẹ̀ ó ṣe ń gbà yé ànábì, tá ànábì sọ pé òun kọ́ lòun rán nìyẹn o, tóun rán kọ́ ló ṣe lọ́hùn o, iṣẹ́ tóun rán wọn kọ́ ló jẹ́ o. Ànábì wí bẹ́ẹ̀, ó wí lẹ́ẹ̀mejì. So ìyẹn ó máa jẹ́ kẹ́nikẹ́ni níjọ́ míì tá ànábì bá ránṣẹ́ kó mọ̀ wípé ní òun ò gbọ́dọ̀ máa sáré take irú decision bẹ́ẹ̀. So dédé irú nǹkan yẹn ni Khalid tún ṣe níbi tí Abubakar rán lọ. Tó dọ̀hún tán, ó pa Malik bunu Nuwaira, ó sì mú àwọn aráàlú yẹn, ó mú wọn lẹ́rú. So Abu Qatada lára àwọn sàhábà tó tẹ̀lé, ó yarí mọ́ lọ́wọ́ lọ́hùn, tó dìjà tíyẹn kò lọ́hùn, tíyẹn bínú kò lọ́hùn, ó fi wọ́n lẹ̀ sẹ́hùn, ó wálé. Ngbà tọ́rọ̀ yẹn wá dọ́dọ̀ Abubakar, kí lè Abubakar sọ? So Abubakar wá kọ lẹ́tà pé kí wọ́n lọ mú fún lójú ogun lọ́hùn. Ó kọ lẹ́tà yẹn. So kó tó di pé Abubakar kọ lẹ́tà, wọ́n ní Umar sọ̀rọ̀. Gbà tí Umar náà gbọ́rọ̀ yẹn ní Medina, Umar sọ wípé ní Khalid ṣe ń tó báyìí, wọ́n níbẹ̀ ni. Ó wá sọ fún Abubakar pé Abubakar, bàbá àlífà, ẹ kọ lẹ́tà ránṣẹ́ lọ bá Khalid lójú ogun o. Ẹ sọ fún pé kó má ṣe ohunkóhun, alla yu'tiya sha'atan wala ba'iran illa bihamrik. Kódà ká fún yẹn ní ewúrẹ́, ká fún yẹn ní ràkúnmí tó bó ti wù kó kéré mọ́, èyíkéyìí decision kó má dá ṣe lójú ogun yẹn mọ́, kó kọ́kọ́ máa seek consent yín, kó máa gbà yọ̀ǹda kó tó ṣe ohunkóhun. So Abubakar wá kọ lẹ́tà yẹn, ó ní kán mú lọ fún lójú ogun náà. Ìgbà tó gba lẹ́tà, ẹni kí ló wí? Òun náà wá kọ lẹ́tà kataba ilayhi Khalid, ó wá kọ lẹ́tà padà pé kí wọ́n lọ fún Abubakar pé imma an tada'ani wa amali wa illa fasha'nuka bi amalik. Ó wá kọ lẹ́tà padà sí Abubakar pé nínú kẹ́ jẹ́ kí n máa ṣe iṣẹ́ mi lọ, kí n máa ṣe iṣẹ́ mi lọ bí mo ṣe ń ṣe yìí, tàbí kẹ́ wá gbaṣẹ́ yín fún ara yín. Èsì tí wọ́n ló fún Abubakar nù. So ìgbà tí lẹ́tà yẹn dé ọ̀dọ̀ Abubakar padà, tí wọ́n ka lẹ́tà, Umaru gbọ́n tí ó kọ síbẹ̀. Fa ashara Umar bi azlihi. Umaru wá pàṣẹ pé Abubakar ó ti wá dójú ẹ̀ báyìí, ẹ rìkọlù Khalid bin Walid, ẹni kó padà sí Medina, kó kò lójú ogun, ẹ̀yìn ẹlòmíì lọ. Abubakar wá ń béèrè lọ́wọ́ Sayyidina Umar pé wa man yujisi anhu, ta wá la fẹ́ yàn, ta la fẹ́ yàn tó nírú capability Khalid, qualities tó wà lára Khalid, ta la fẹ́ yàn. Torí Khalid, ká má parọ́, ó lẹ́bùn pé wọ́n win ní ẹ̀rí, kò sí ojú ogun tó lọ rí tán defeat ẹ̀, òun ní mẹ́ win ní, kódà kò ní gba máàkì bọ̀. So Umaru wá sọ wípé ní àná, kí lòun ń ṣe?
kí lòun ṣe ẹ̀yìn òun ó ṣe kí ni òun ó lọ lídìí ogun náà ni Abubakar bá ní tó fahanta ó dà kò burú gbéra lọ lídìí ogun náà kí Khalid máa bọ̀ wálé. Abubakar bá kọ lẹ́tà tí wọ́n lọ fún lọ́hùn tí ó fi mọ̀ pé wọ́n ti yọ òun ní field commander kóhun padà sí Medina. Umaru ń gbáradì lọ́wọ́ láti máa lọ làwọn èèyàn kan bá tún dé nínú ìlú Medina ń bẹ̀ nọ́mbà wá bá Abubakar nọ́mbà wá sọ fún pé fataja aza Umaru ata ubi ati zoru fi dar wa adara al-khuruj famasha jama'atun ila Abi Bakri faqalu ma sha'nuka tukriju Umar min al-Madina wa anta ilayhi muhtaj. Ìdírí Abubakar báwo ló ṣe ń ṣe báyìí? Umaru tó yẹ pé òun ni olùfọ̀rọ̀lọ̀ rẹ̀, the chief adviser rẹ̀ tó máa ń gbàmọ̀ràn lọ wá ní kó máa lójú ogun. Tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó bá nídìí mọ̀ràn ta ló bi ìbéèrè mọ̀ràn lọ́wọ́ rẹ̀ pé Umaru padà, Umaru gbọ́dọ̀ lọ. Ẹ jẹ́ kí Umaru jókòó tì yín kẹjọ máa ṣèjọba. Ẹ kọ lẹ́tà lọ bá Khalid ẹni kó máa báṣẹ́ rẹ̀ lọ. So báyìí ni wọ́n ṣe tún ní kí Umaru jókòó padà tí wọ́n ní kí Umaru wá tún yarí. Kí ni Umaru sọ? Ó ní atadawu rajulan yu'azzibu bi azabillah. Abubakar wàá dẹ̀ fi ọkùnrin ilẹ̀ kó ó ń dáná sun àwọn èèyàn láàyè wọ́n á fílẹ̀ síbẹ̀ tánàbí sì sọ fún wa pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dáná sun èèyàn láàyè pé òun ò lọ́wọ́ sí o. Wọ́n ní tí Umaru wíìrì Umaru fi hàn wípé òun ò lọ́wọ́ sí. So ti yé so àdìsí wà ń bẹ̀. Nígbà tó wá di pé Abubakar wá kú tí ìjọba bọ́ sọ́wọ́ Sayyidina Umar, the first assignment tí Sayyidina Umar ṣe ni pé ó rìkọlù Khalid, ó rìkọlù ẹ̀ padà sí Medina, ó redeploy ẹ̀ padà lọ sí Syria níbi tí ò sógun mọ́. Ó ní kó máa lọ sọ́hùn, gbogbo ibi tó gun sí wà ó ní kan sọ fún Khalid kúkú lójú ogun. Ó wá yan àwọn ẹlòmíì ó yàn síbẹ̀, ó gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. So ti ó gba iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀. Umaru lára tí Umaru kọ́kọ́ kódà ojú ogun ni wọ́n wà, Róòmù ni wọ́n bá jagun lọ́wọ́ ńjọ́ náà, Roman Empire ni wọ́n bá jagun lọ́wọ́ nígbà tí Umaru jẹ khalifa, tí Umaru fi kọ lẹ́tà lọ bá. Ojú ogun ló wà níbi tó ti ń ṣe command lọ́wọ́ tí wọ́n ti fún ní lẹ́tà pé Umaru ti di àléfà, Abubakar ti kú, wọ́n sì ní kó padà kó kúrò lójú ogun yìí. So ibẹ̀ náà ló ti kúrò. So ti yé nítorí pé àwọn nǹkan kan tí a ṣàlàyé yìí. Now ṣó wá rèpù àbí kò rèpù? Irọ́ nìyẹn o. Ibi tẹ́ ti mọ̀ kódà kò fẹ́ ìyàwó Malik bunu Nuwayra tó pa yìí. Ibi tẹ́ ti mọ̀ ẹ lọ wọnú àdìsí tí Abubakar sọ wípé ní ẹgbọ́n tí Sayyidina Abubakar sọ nígbà tí ẹni tó jẹ́ àbúrò Malik yẹn tó pa yẹn tẹ́nìyẹn wá bá tó wá bá Abubakar, àbúrò rẹ̀ wá bá Abubakar, ó wá rojọ́ fún Abubakar pé n tí Khalid ṣe yìí ó kù díẹ̀ káàtó ní pé òun ó gbẹ̀san ikú ẹ̀gbọ́n òun. Ẹ wá gbọ́n tí Abubakar wíńjọ́ náà. Àkọ́kọ́ ni pé wọ́n nígbà tí Sayyidina Abubakar gbọ́ wípé ó ti pa Malik bunu Nuwayra jaziya min zalika jaza'an shadida. Wọ́n ní inú Abubakar bàjẹ́ gan pé kò jẹ́ kó pa ẹni yìí. So wọ́n ní kódà gan kataba Abubakar ila Khalid, Abubakar kọ lẹ́tà sí pé kó bá òun ní Medina, wọ́n ló dẹ̀ wá. So Abubakar béèrè ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, wọ́n gbọ́ tẹnu ẹ̀. Ẹni tó wá náà pé òun fẹ́ gbẹ̀san, wọ́n gbọ́ tẹnu ẹ̀. So nígbà tá Abubakar gbọ́ gbogbo àlàyé yẹn tán, ó wá sọ báyìí pé hal yazidu Khalid ala an yakuna ta'awwala fa aqta'a. Ẹ gbọ́, hal yazidu Khalid ala an yakuna ta'awwala fa aqta'a. Ó wá ní tó gbogbo ọ̀rọ̀ láti gbọ́ yìí. So tún ní nǹkan míì tí Khalid ṣe yàtọ̀ sí pé ọ̀rọ̀ èdè Lárúbáwá táwọn ẹni yẹn pè ọ̀tọ̀ níbi tó understand ẹ̀ sí tó fi wá pa wọ́n, kò gbọ́ wọn yé. So ní nǹkan míì tó tún ṣe yàtọ̀ sí yẹn pé ó ṣe mistake
nípa pé kò understand the language wọn tó fi pa wọ́n. Is there any other thing tó ṣe tó bá ní ẹ̀sọ́? Ẹnìkankan ò sì sọ pé ó ṣe nǹkan kan. Ó wá ní tó gbogbo àwọn tí wọ́n mú lẹ́rú, wọ́n pa àwọn tán mú lẹ́rú yẹn o. Gbogbo àwọn tí wọ́n mú lẹ́rú, Abubakar rọ́dà Abubakri wà wádà Malik wà rọ́dà Zabuya walimal. Gbogbo owó tí wọ́n gbà nílùú yẹn, nǹkan ogun tí wọ́n kó, ẹrù wọn tí wọ́n kó, ẹrú tí wọ́n gbà, Abubakar ní dá gbogbo ẹ̀ padà. Ó ní kán máa lọ. Ó dá gbogbo ẹ̀ padà fáwọn aráàlú náà. Ó fi gbogbo wọn lẹ̀ pé kán padà sílùú wọn. So ti yé. So inú àdìsí eléyìí láti rí òdodo wípé ní wọ́n parọ́ ni àwọn ọ̀tá ìsìláàmù wọ́n ti kojú bọnú ìtàn yẹn. So ti yé. Àwọn ìwo ló dẹ̀ ń bí ọ̀rọ̀ irọ́ yẹn? Àlìwákìdí. À ń pè nìkan ní àlìwákìdí. Gbogbo àwọn àfáà aládìsí ni wọ́n panupọ̀ pé àlìwákìdí pé kazab ni, pé òpùrọ́ ni. Gbogbo àdìsí tẹ́ ẹ bá ti bá àlìwákìdí ńbẹ̀, irọ́ ló wà ńbẹ̀. So òun yẹn, àlìwákìdí yẹn, òun ló create yìí tó sọ pé Khalid bá ìyàwó rẹ̀ sùn, ó fẹ́ ìyàwó Malik ibn Nuwayra. Àlìwákìdí ni. Ẹ lọ wo ìsúnádù àdìsí yẹn, ẹ rí pé àlìwákìdí ni. Tí wọ́n ń pè ní Muhammad ibn Umar Àlìwákìdí. So òun ló create yìí tí wọ́n sọ pé ó fẹ́ ìyàwó rẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò fẹ́ ìyàwó ẹnìyẹn, kò sì rẹ́pù ìyàwó rẹ̀. So sàhábà Nábì kankan kò lè burúburú débi pé yóò wá rẹ́pù ìyàwó níyàwó. So ti yé, pé yóò wá rẹ́pù ìyàwó níyàwó. Sàhábà Nábì ò lè ṣe bẹ́ẹ̀. So àlìwákìdí tí gbogbo àwọn àfáà aládìsí gbà wípé àdìsí tẹ́ ẹ bá ti bá àlìwákìdí tó bá sọ kazabu ni lẹ́ni yẹn jẹ́, àwọn tó máa ń pa irọ́, tó máa ń hun irọ́ sínú àdìsí ni. Òun yẹn nínú èyí tóun kọ, òun ló kọ sínú tiẹ̀ wípé ó fẹ́ ìyàwó rẹ̀. So ti kúrò irọ́ tó pamọ́ Khalid míì tún wà. So tó yẹ pé ànídìí láti ibi tó ti sọ wípé ní ó kọ ìkan, á bá nínú àwọn síyárù alẹ́mì nùbàlà, á bá nínú àwọn àtìrà àdìsí bíi mustad inú kí la ti ń pè Ibn Sa'd at-Tabaqatul Kubra, á bá níbi tó ti parọ́ wípé ní ìgbà tí Khalid tó dé níbi tá ànábì rán lọ lọ́jọ́ sí nígbà yá ànábì, àwọn Bani Jazima tó pa wọ́n nílùú náà, wípé ní nígbà tó wá dé, ó ní Abdurrahman ibn Auf ó wá lọ lè bá pé irú dáadáa òṣìwò ló ṣe, ó wá ń pa àwọn èèyàn yẹn wípé nítorí ibi amúlẹ̀ jàhílíyà, torí ìjà tó wà láàrin àwọn aráàlú yẹn, pé wọ́n pa ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́jọ́ sí níjọ́ tá àti ìdí mùsùlùmí, torí ẹ̀ ló ṣe pa wọ́n. So eléyìí nìyẹn náà kezib ni, àlùwákìdí lẹ́ máa bá ń bẹ̀. So tiye gbogbo àwọn irọ́ tó ń pamọ́ Khalid wà ńlẹ̀. So lára àwọn ọ̀rọ̀ yẹn tálùwákìdí ihun náà ló ti kọ́ yí pé Khalid padà fẹ́ ìyàwó arákùnrin yẹn. So eléyìí tó sì jẹ́ pé ní kò rí bẹ́ẹ̀. So inú ọ̀rọ̀ Abubakar láti mọ̀ pé ní kò rí bẹ́ẹ̀. Nígbà tí Abubakar sọ pé ìjó tún ní nǹkan míì tó ṣe yàtọ̀ sí pé ó ṣe mistake tó fi pa ẹni yẹn, ǹjẹ́ ó tún ní another thing tó ṣe? Kò sí sẹ́nì kankan tó sọ pé ó ṣe nǹkan kan míì. So níjọ́ náà gbogbo àwọn tó wá mú lẹ́rú náà, Abubakar ní kí wọ́n kó àwọn ẹrú yẹn, kán kó wọn padà, kí wọ́n jẹ ẹrú mọ́, kán padà sí ìlú wọn. Gbogbo owó àti nǹkan tí wọ́n kó nílùú náà, gbogbo ẹ̀ l'Abubakar dá padà. So now by and large the summary gbogbo lecture yìí ni pé kò sí nǹkan tó ń jẹ́ gaziwatu ridda, kò sí nǹkan tó jẹ́ adul murtad, pé ẹni tó bá kúrò nínú Islam pípa nìkan pa, kò exist. Kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Misinterpretation làwọn èèyàn ṣe. Aya al-Qur'ani kankan ò sọ pé kán pa ẹni tó bá kúrò nínú Islam. Àdìsí tó wá sọ tó jọ bẹ́ẹ̀ náà misinterpretation ni. Àwọn tí wọ́n wá spy l'Ànábì ń refer sí pé kí wọ́n pa. Tàbáwọn tó yẹ pé ní ìgbà tí wọ́n tán kúrò nínú Islam tán, wọ́n lọ hùwà àbàjẹ́ kan bíi kan rape, tàbí wọ́n pa mùsùlùmí, tàbí wọ́n lọ ń dáwọn èèyàn lọ́nà. Ìyẹn mo fi ka Quran chapter 5 verse 33 mo fi kà fún wa. Even with that, aya al-Quran tún padà sọ pé tán bá bẹ̀bẹ̀ tán tún bá ẹ fi wọ́n lẹ̀ ní verse 34. So
ẹ rí pé ńgbà tábùbákàrè lẹ́ẹ̀fì rí pé ńgbà tábùbákàrè fẹ́ ṣígun lọ bá àwọn èèyàn tí wọ́n sun sàká kò lè ka àyà yẹn nítorí pé kò jọ mọ́ incident yẹn, kò lè reference Quran chapter 5 verse 33 láti pé kán lọ fi ṣígun bá àwọn aráàlú yẹn, àwọn tí wọ́n ní wọ́n san sàká, kò lè reference ẹ̀ torí pé àyà yẹn ò sọ nípa àwọn tí wọ́n ń bá wíkọ́ yẹn. So unilateral decision l'Abubakar take, ìyẹn mo fi sọ pé ìgbà míì àwọn sàábà wọ́n máa ń ṣe nǹkan míì pẹ̀lú discretion ara tiwọn tí kì í ṣe pé Ànábì ló rán wọn. Ní wọ́n sọ pé kullu mujtahidin musib, ṣẹ̀gẹ́tì sìn pé ijtihad tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ níjọ́ míì tí wọ́n rí nǹkan kan tán lè fi ṣe evidence fún, wọ́n lè lo discretion wọn láti wò pé òkè kí la ṣe fẹ́ ṣe kínní, irú ẹ̀ ò ṣẹlẹ̀ láyé Ànábì. Kò sáwọn èèyàn kan láyé Ànábì tó ń sọ pé ìrun làwọn mọ̀ kí àwọn ò sọ sàká, so wọ́n rí nǹkan kan fi ṣe evidence, wọ́n wá reference tì, wọ́n wá evidence tì, so kìyàsù ló lò pẹ̀lú àyà tó mú wá yẹn, kìyàsù ló ṣe tó fi ní tó òun ò ní gbà o, àwọn kan ò lè sọ pé ìrun làwọn mọ̀ kí àwọn ò ní yọ sàká o, kò rá Ànábì, kò bá irú ẹ̀ lọ́wọ́ Ànábì pé wọ́n Ànábì ṣe irú ẹ̀ ò ṣẹlẹ̀ nígbà yá Ànábì, kò ráyà lò Kùránì kankan tó lè fi báàkì nǹkan yẹn, so discretion ara rẹ̀ ló lò. Aqulu qawli hadha astaghfirullahi li wa lakum, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.